sórí lọ́wọ́lọ́wọ́ báyìí Muyideen is set to be your doom láti bá tiẹ̀ jẹ́. Listen to me, ẹnìkan ló wà nídìí ọ̀rọ̀ náà. Gabriel, gbọ́ mi dáadáa ọmọ yìí, ẹnìkan tó mọ̀ òun ló wà nídìí ọ̀rọ̀ náà, ẹni tó mọ̀ ni. Bẹ́ẹ̀ni, a fẹ́ mọ ẹni náà. Màá sọ fún ẹ. Ìwọ ni ẹni náà, ìwọ Gabriel, ìwọ ni. Ó ṣe Muyideen. Ó ṣe ìpín ẹ̀. Bẹ́ẹ̀ni. Ó ṣe ẹlẹ́dàá ẹ̀. Báwo ni pásítọ̀ yẹn ṣe ṣe ẹ̀? Ẹ̀yin èèyàn ṣe máa ń ṣe báyìí. Bẹ́ẹ̀ ṣe sọ wípé pásítọ̀ yẹn ṣe Muyideen ni, gbígbà yẹn fún Muyideen lágbára ni. Ẹ má máa ṣàbòsí, ẹ ṣe wo ló ṣe ẹ̀? Èèyàn ṣèyàn lórí ẹ sọ pé ó ṣe ẹ́. Gan, ìrìn àjò ìwà àti Muyideen, ó ní ibi tí ìrìn àjò náà ti ń bọ̀. Kì í ṣe bí yìí o, kì í ṣe inú ayé ta wà lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ẹ̀yin méjèèjì ti jọ lùgbàrí ní ìgbà kan rí, ó níbi tẹ́ ẹ ti ń bọ̀. Ṣùgbọ́n nígbà tí ó wá discover in this lifetime tí ẹ pàdé ara yín lẹ́yìn ọmọ méjèèjì wọ̀nyí, Muyideen ó ṣe báyìí pẹ̀lú ẹ̀. Ìwọ ò ṣe bẹ́ẹ̀ pẹ̀lú Muyideen. Ìhà tí Muyideen kọ sí ẹ kọ́ ló kọ́ padà sí Muyideen. Wòmí, listen, it's natural, ó máa ń ṣẹlẹ̀. Wòmí, bí ò blame mú ẹ, àtúnṣe ni mo fẹ́ kó ṣe. So that wàá lè end well. Ó ní ètùtù tí wàá ṣe. Wàá lọ bá Muyideen ní ìwọ àti ẹnìkan. Wàá lọ bá. Wàá bẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ní kò dáríjì ẹ, ó bá bẹ̀. Ẹgbẹ́ni sọ́hùn jọ, ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ẹgbẹ́ni sọ́hùn, ẹgbẹ́nu kátìkàtì yín sọ́hùn. Ẹ wo ẹni tí mo sọ, ẹni tí mo ní kó gbẹ́nu sọ́hùn nílé yìí o. Ìjẹ́ ìṣú ẹ̀ kẹ́lẹ́ mọ̀ pé èmi ò gbádùn music. Sà, ẹgbẹ́ni sọ́hùn, ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ọ̀rọ̀ orí burúkú ni. Ọ̀rọ̀ òṣì lẹ́ ń sọ lẹ́nu. Kágbàlá Gabriel lọ ṣe kíni? Kó lọ bá Muyideen kó lọ bẹ̀ lórí kíni àti kíni? Sà, pásítọ̀, sà, orí yìí ti dàrú. Sà, ẹ má bínú sà o. Sà, ẹ ń ṣí èrè. Ẹ má bínú sà o, ẹ má bínú o. Sà, ẹ gbádùn. Sà, ẹ má bínú o. Sà, ẹ síkì láti inú wá. Yàgàbà yìí ló sọ̀rọ̀, èmi ò gbọ́ kankan o. Àsáàpù, etí mi ti di o, mi ò gbọ́ kankan o. Mi ò gbọ́ kankan. Tí bá wà lẹ́gbẹ̀ẹ́ yín ni màá fún yín móró ń bẹ̀ yẹn. Àbí nǹkan jẹun lórí yín ni. Kágbàlá Gabriel lọ bá Muyideen ni kó lọ bẹ̀ kó dáríjì. Ẹ ṣẹ́ wo. Bá rí yín ni màá gbá yín kó. Wòlíì orí burúkú wo lẹ jẹ́. Wòlíì òfòwò. Nígbà tí Mohbad kú, ẹ ṣe lọ jí Mohbad. Nígbà tí Ẹ̀gbin ọ̀run kú, ẹ ń pera yín ní ọba àwọn ọba. Ṣé Ọlọ́run ọba ni kọ́ lọ́ba tó ju ọba lọ? Ọlọ́run ọba ní pààyàn, Ọlọ́run ọba dẹ̀ ní jíyàn. Ọlọ́run ọba lọ́ba tí ń fi ọba jẹ. Ọlọ́run ọba nìkan lọ́ba tí ń jọba kú lórí ọba. Ẹ̀yin wá ń pera yín, nígbà tẹ́tí kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ́tí sọ pé ẹ̀yin lọ bá àwọn ọba. Ní mo ti mọ̀ wípé orí burúkú wà lórí orí má nìyí. Wọ́n sọ kótókótó kó lọ bẹ̀. Ẹgbẹ́ ní ọkùnrin akúnyín sọ̀rọ̀. Lẹ́yìn fídíò lè tẹ́ ṣe yìí, tẹ́ bá tún ṣe mí pé kó lọ bẹ̀. Ẹ máa jẹ́ bọ́rọ̀. DJ Shikile mi ò gbọ́ kankan wàsáàpù. Àsáàpù. Tí bá ti mú yín báyìí mo mú yín nìyẹn. Kí ló ń ṣe yín? Ọ̀rọ̀ wèrè wo nìyẹn? Ọ̀rọ̀ ṣíwó nìyẹn? Kábàlá Gabriel lọ bẹ̀ mú kí Muyideen lọ Kábàlá Gabriel lọ bẹ̀ Muyideen.
ça ẹ fa nǹkan kẹ́ tó wá sọ̀rọ̀ ni ṣé ti fa nǹkan ni ṣé ti fa gbó ni ṣé ti fa Colorado ni àbí kí lẹ fà ṣé nǹkan ti ṣe yín ni ẹ síkì ni wọn tọ́jú yín kẹ́ tó jáde wá ṣe fídíò ni àbí ṣé Yaba lẹ ti jáde ni Yaba left ṣé ẹ sá jáde ní psychiatric hospital ni ṣé wọn fún yín lóògùn kẹ́ tó jáde ńbẹ̀ ni oògùn tó máa ń suppress ìlàkà ìwé rí wọn fún yín kẹ́ tó jáde kúrò ńbẹ̀ ẹ sọ wípé kábílà gbẹlẹ kó lọ bẹ̀ mú ìdí ni tó bá tún sọ bẹ́ẹ̀ ń jọ mi wò máa jẹ mọ́rò gidi. ẹni gbogbo ohun tó wà nínú ẹ̀ láti ṣe lásìkò yìí gbogbo orú tó wà nínú ẹ̀ tó fẹ́ràn lásìkò yìí ní gbogbo ohun tó ń lẹ́yìn bá tán bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ Àgbàlá Gabriel àtúnṣe kan wà tó gbọ́dọ̀ ṣe gbogbo àwọn tó kọ́lé fún bẹ̀ yẹn táwọn èèyàn donate owó fún yẹn gbogbo wọn pátápátá wàá lọ wá owó aláṣìírí àdẹ̀bò fún ẹ àdúrà mi nìyẹn wàá kọ́lé fún gbogbo wọn níta outside of your àgbàlá outside of your premises nítorí pé káyé má sọ nípa ẹ tó bá di lọ́la wípé o fàgbò fégún òjòkùn ẹlẹ̀ moving forward Gabriel listen to this má ṣerú ẹ̀ mọ́ o gba owó donation fún ilé o wá lọ kọ́ ilé yẹn sínú àgbàlá ẹ̀ má ṣe mọ́ moving forward now àwọn tó ti ṣe yẹn àtúnṣe tó gbọ́dọ̀ ṣe nìyẹn ogun tó ṣẹlẹ̀ yìí wáyé fún ẹ láti lè ṣàtúnṣe àwọn nǹkan kan ni àwọn ilé tó ti kọ́ wọ̀nyẹn ó lè jogún ẹ̀ fáwọn ẹlòmíràn bẹ́ẹ̀ lára àwọn church members ẹ̀ àbí lára àwọn tó ti wà pẹ̀lú ẹ̀ for over years tó ti ń bá ẹ̀ ṣe you can jogún ẹ̀ fún wọn you can yọ̀ǹda ẹ̀ fáwọn wọ̀nyẹn kọ́ máa kópa ẹ̀ ṣùgbọ́n àwọn tó dáwó fún yẹn wàá béèrè lọ́wọ́ wọn lọ́kọ̀ọ̀kan wọn. ṣé mọ́ni yìí o ṣé ó sákò ní psychiatric hospital ni ṣé kò lo oògùn tó máa ń suppress ìlàkà ẹ̀hún wèrè yẹn ni kò lọ kọ́lé fún wọ́n ní ṣe ìyàwó ṣé gbogbo wọn kọ̀mpléènì ni ṣe bí Muyideen nìkan ló kọ̀mpléènì ìyá àbìtẹ́bára ilé kọ̀mpléènì ṣé bàbá lórúkọ ẹ̀ bàbá tó kú yìí ṣé bèbè ṣé ó kọ̀mpléènì ni gbogbo àwọn tó kọ́lé fún bẹ́ẹ̀ ṣe wọ́n kọ̀mpléènì wọ́n àkọ́tọ́ kọ́lé fún bẹ́ẹ̀ ṣe ó wá bẹ́ẹ̀ ó kọ̀mpléènì kọ́ wá owó kọ́ lọ kọ́lé fún wọn ta wèrè ó dà pé ẹ síkì sá ìlara ló ń bá yín jà ẹ ń lara pásítọ̀ yẹn Nàìjíríà ìlara tí ò jà gbádùn náà yẹn ìlara ẹ máa lára orí burúkú káàkiri. Ibo ni location tí wọ́n fẹ́ sí èyí tó bá wá sọ fún ẹ wípé òun fẹ́ sínú àgbàlá ẹ má dá lóhùn bẹ́ẹ̀ ni wàhálà ní lọ́la fún ẹ o bẹ́ẹ̀ ni o it is my utmost prayer that you handle well. Man, you need to bring research. I lie. Can't buy any yet in Fumuro. Muyideen! O ti ba Àgbàlá Gabriel orúkọ jẹ́ títí. O ti fi gba shop. Àwọn èèyàn dẹ̀ dáwó fún ẹ. Àwọn èèyàn tó fún ẹ lówó. Kí lorúkọ àfáà yìí? Àfáà jígi ni. Wọ́n ní ẹnìkan fún àwọn ní 100,000. Àwọn dẹ̀ fún ẹ. Kí ló fi ṣe? 100,000 tó fún ẹ yẹn. Kí ló fi gbà? Ó sọ Àgbàlá Gabriel di ẹni bí. Ó sọ orúkọ Àgbàlá Gabriel di ẹni bí. Ó sọ Àgbàlá Gabriel di ìkà lọ́dọ̀ àwọn yẹn lọ fi fún ẹ lówó. Jẹ́bi jẹ́ kó tán síbẹ̀ o. Jẹ́ kó tán síbẹ̀. Muyideen jẹ́ kó tán síbẹ̀. Tó bá fẹ́ pọn àgbákò mọ́ láyé ẹ tó fẹ́ ṣorí burúkú mọ́ láyé ẹ má dárúkọ Àgbàlá Gabriel mọ́. Fi pásítọ̀ yẹn lẹ̀ kí pásítọ̀ yẹn máa ṣayé ẹ lọ. Gbogbo ẹ̀yin àfáà yẹn náà. Ṣebí Muyideen ti gba ṣọ́ọ̀bù. Ṣebí ó ti gba ṣọ́ọ̀bù. Ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ náà. Kí ló tún kù mọ́? Ẹ ti gbalé fún, ó lè ti ní ṣọ́ọ̀bù. Ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀.
ìjọba ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí anybody má kọ any petition kankan ò gbọ́dọ̀ wà active lórí ọ̀rọ̀ yìí gbogbo petition tó ti kọ kí gbogbo ẹ dànù kíjọba gbẹ́sẹ̀ lé kóníkálùkù máa ṣe kóníkálùkù máa lọ lálàáfíà kóníkálùkù máa ṣayé ẹ̀. ẹ jẹ́ sọ fún yín Agbala Gabriel ẹ ṣe wà Agbala Gabriel yẹn pásítọ̀ yẹn ẹni Ọlọ́run lòun tiẹ̀ Agbala Gabriel ẹni Ọlọ́run ni kò rẹ́dì Agbala Gabriel kò rẹ́dì láti gbé bó ṣe wà yìí Agbala Gabriel kò rẹ́dì láti competition against ẹ̀ ìyẹn Agbala Gabriel kò rẹ́dì láti ṣe ní ti fún Agbala Gabriel gbogbo ọ̀rọ̀ tó pamọ́ Agbala Gabriel gbogbo ebú tó bu olórí burúkú Agbala Gabriel ò rẹ́dì láti ṣe ní ti fún ó ti fà lẹ́lọ́run lọ́wọ́ àwọn tó nífẹ̀ẹ́ Agbala Gabriel lọ máa competition àwọn tó nífẹ̀ẹ́ Agbala Gabriel lọ máa gbé ẹ̀ so inú mi dùn sí ẹ wípé o ti fi orúkọ pásítọ̀ yẹn o ti fi gba owó o dẹ̀ ti fi gba ṣọ́ọ̀bù ẹ fi pásítọ̀ yẹn lẹ̀ Muyideen má parọ́ mọ́ pásítọ̀ yìí mọ́ ní anywhere má parọ́ mọ́ pásítọ̀ yìí mọ́ ní anywhere Muyideen tó bá tún parọ́ mọ́ pásítọ̀ yìí Muyideen wàá ṣe òfu ayé àtàrí kíyámọ̀ Muyideen tó bá tún parọ́ mọ́ pásítọ̀ yẹn bí olóhùn grant interview níbì kan nítorí kọ́ba tún lè fún ẹ lówó kọ́ba lè donate owó fún ẹ àbí àwọn àfá ẹ táwọn àfá ẹ kọ́kọ́ bá tún jáde tó bá jáde tó ń sọ wípé kíní kan ọlọ́mọjọba títí gbogbo ń jẹ́ papọ̀ ni o ẹ fi Agbala Gabriel lọ́rùn sílẹ̀ o let peace reign ẹ jẹ́ kí àlàáfíà jọba ẹ jẹ́ kí àlàáfíà jọba everybody mẹ́nu kúrò lórí ẹ̀ kóníkálùkù wà láyé ẹ̀ but tẹ́ bá sì gbé ẹni ìgbésẹ̀ kankan ànígbà o inú ṣọ́ọ̀bù tó lóun gbà inú ẹ̀ ló tún ṣe fídíò yìí o nínú ṣọ́ọ̀bù ilé àti Agbala Gabriel gbà fún ẹ èwo ló dájú ṣọ́ọ̀bù ló tún ṣe ṣọ́ọ̀bù tó gbà ló tún ṣe fídíò yẹn o. ọ̀rẹ́ tó bá nífẹ̀ẹ́ èèyàn má fi rìmúùtù ẹ̀mí ẹ̀ lé lọ́wọ́ tó bá fi rìmúùtù ẹ̀mí ẹ̀ lé lọ́wọ́ ó máa pa ẹ́ sára. wèrè oníwàásù. Assalamu alaikum. Assalamu alaikum. yéè ẹ òbí sálámù ṣe yí lẹ́nu wèrè Muyideen wèrè ní ẹ o òbí sálámù ṣe yí lẹ́nu ẹ olóṣì ọlọ́run máa ọdún tó ti ṣe sàlámù alẹ́kùn gbẹ̀yìn ẹkùn yanyin wèrè ẹkùn yanyin Muyideen ẹkùn yanyin ẹkùn yẹn ló máa ṣe yọ gbogbo eyín ẹ sálámù yí lẹ́nu wèrè ẹni sàlámù alẹ́kùn ọmọ àlè ta ló sálámù sí wèrè ṣìtánì. Assalamu alaikum. Assalamu alaikum. wèrè eyín ẹ̀ tó yọ yẹn gan eyín ẹ̀yẹ ẹkùn yanyin eyín ẹ̀yẹ tó yọ yẹn gan kò jẹ́ kó lè ṣe sálámù dáadáa Muyideen ti gba ṣọ́ọ̀bù ó ti bá Agbala Gabriel lórúkọ jẹ́ ló fi gba ṣọ́ọ̀bù kó dẹ̀ tán síbẹ̀ kò gbọ́dọ̀ parọ́ mọ́ Agbala Gabriel mọ́ o Muyideen tó bá fẹ́ ṣòfò tó bá tún jáde parọ́ mọ́ Agbala Gabriel tí ẹ ti fẹ́ ta nìyẹn tí ẹ máa bàjẹ́ pátá nìyẹn o fi Agbala Gabriel lọ́rùn sílẹ̀ àwọn àfáàyàn ò dẹ̀ gbọ́dọ̀ jáde láti wá sọ kọ̀kọ́ mọ́ nípa Agbala Gabriel ìjọba Ọ̀yọ́ State ẹjọ́ gbogbo petition tó ti kọ petition 4 ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ petition tó ti kọ ìjọba Ọ̀yọ́ State ẹjọ́ ẹ bá wa gba àwọn petition yẹn kẹ́ gbẹ́sẹ̀ lé kẹ́ dànù yes kí peace lè wà kóníkálùkù máa ṣe ayé ẹ̀ kí Muyideen kó má ṣe mistake dárúkọ Agbala Gabriel ò ready láti bá ṣe ẹjọ́ bó ṣe wáyé Agbala Gabriel is not ready to ṣẹjọ́ with him ìjọba Ọ̀yọ́ State wọ́n ń parọ́ mọ́ pásítọ̀ yìí wọ́n ní ó gba owó ó forúkọ Muyideen gba owó kò wá fún Muyideen lówó nípe Muyideen ò mọ iye tó wọlé ìjọba Ọ̀yọ́ State nígbà tí Agbala Gabriel tó ń bá bọ̀bọ̀ yìí gbowó ṣe ń wọlé ni pásítọ̀ yẹn dárúkọ iye tó ń wọlé tí everybody dẹ̀ ń gbọ́ iye tó wọlé
so ọ̀nà wo ni pásítọ̀ yẹn arílé tó kọ́ fún adẹ̀rí ṣọ́ọ̀bù tó gbà fún ọ̀rajà síbẹ̀ ìjọba Ọ̀yọ́ state pásítọ̀ yóò jẹ̀bi in anywhere pásítọ̀ yóò jẹ̀bi but ó fẹ́ yàn jẹ nítorí pé ó gentle kò sọ kọ́kọ́ ó dákẹ́ wù wọ́n Agbala Gabriel wà transparent gbogbo yẹn ṣe ń wọlé ni pásítọ̀ yẹn dárúkọ iye tó wọlé ṣe ti rí so kò sí ọ̀rọ̀ jìbìtì ń bí báyìí kò sí kíni kò sọ̀rọ̀ jìbìtì níbi ọ̀rọ̀ yìí rárá kò sí ẹni tí tó jọmọ́ jìbìtì normally ìwà sí bàbá yìí wù ó ti jẹ́ káwọn èèyàn di kan pé àwọn oníṣòwò mọ́ ẹlòmíì ti gbéra sí pé òwò tún ṣeré mọ́ láyé wàláì àwọn èèyàn tó nídìí oore gan wọn ò padà sí kíni wọn ò padà rí oore gbà mọ́ báyìí ó fi tiẹ̀ ó fi dí àwọn ẹlòmíì lọ́wọ́ àwọn tó yẹ kí wọ́n lóore gbà wọn lóore gbà látara ìwà burúkú tí bàbá yìí wù ìwà àìmoore tí bàbá yìí wù wọ́n ti wá bá dé stage pé wọ́n tún fẹ́ wọn Agbala Gabriel lẹ́wọ̀n lórí kíni láì pààyàn láì jalè láì fàdíyà pẹtíṣọ̀ ọ̀nà mẹ́rin kí ló dé lórí kó ṣòde fíyàn so ẹ̀yin ìjọba wa ìjọ torí tọ́lọ́run ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí o torí Muyideen ó ti gba ṣọ́ọ̀bù wọn ti rówó rajà á tún wá jáde wá parọ́ á tún jáde wá parọ́ mọ́ pásítọ̀ yìí òun mo ṣe tètè ń pariwo ń sìn pé Muyideen tó bá jáde wá parọ́ wàá fi atẹ́tẹ́ di o ok wọ́n try ẹ̀ tún jáde wá parọ́ wá ti bí ẹ̀rẹ̀ wá parọ́ pásítọ̀ yẹn again torí pé irọ́ ló ń pọn pásítọ̀ yẹn táwọn èèyàn fi ń fún ẹ lówó tó fi ń dáwó fún ẹ irọ́ ló ń pamọ́ tó fi ń dáwó fún ẹ tún jáde wá parọ́ pásítọ̀ yẹn again tó bá ní ṣe àgbákò níwájú Ọlọ́run tó bá ní kun àgbákò níwájú Ọlọ́run wá parọ́ pásítọ̀ yẹn again èèyàn ṣe ẹ wo ṣọ́ọ̀bù gbẹ fúrúfúrú ni o ó gbẹ fúrúfúrú owó oṣù kan lọ́sàn bẹ́ẹ̀ bó ṣe wà yẹn owó oṣù kan tí ò ní pẹ́ pé ṣẹ́rí ṣọ́ọ̀bù yẹn ó gbẹ fúrúfúrú kẹtìrí so ó nídìí owó láti fi rajà síbẹ̀ ló fi ń sọ fún yín wípé ẹ support mi ẹ máa rí mi wò bí ìran ẹ support mi ẹ máa rí mi wò bí ìran ìdí tó fi ń sọ nìyẹn o ó fẹ́ yẹ kẹ́ support òun so that gbogbo àwọn haters Agbala Gabriel wọ́n máa lè dúró ti pé yes bọ̀bọ̀ yìí ó ti ready bọ̀bọ̀ yìí máa gbé Agbala Gabriel ṣubú sẹ́ bọ̀bọ̀ yìí ó máa bá Agbala Gabriel jà sẹ́ bọ̀bọ̀ yìí ó máa rẹ́yìn Agbala Gabriel sẹ́ so àwọn èèyàn máa fi energy yẹn wọ́n máa fún lówó kó yá ẹ support mi ẹ máa rí mi wò bí ìran ẹ máa kí ló fẹ́ ṣe fún Agbala Gabriel kí ló fẹ́ ṣe fún mo ń béèrè ṣé ìwọ lọ́nà tó dà ní iṣẹ́ rẹ̀ kò tọrọ owó tó fẹ́ tọrọ jẹ́jẹ́ o tún wá sọ wípé ó máa rí ẹ̀wù bí ìran wọ́n yìí funny gan o in fact wọ́n very very funny ẹ̀rí ṣọ́ọ̀bù gbẹ fúrúfúrú ni gbẹ fúrúfúrú kò sọ́jà ń bẹ ẹ̀wò ẹkùn yọ̀yìn international. Assalamu alaikum warahmatullahi ẹ̀yin fans mi nǹkan ò ní sẹ́mi yìí o lọ́la láórí. ẹ̀yẹ̀yàn ó máa ṣe fídíò ní ṣọ́ọ̀bù yẹn ni o ṣe fídíò ní ṣọ́ọ̀bù yẹn ni o ó fẹ́ jẹ́ káwọn èèyàn dá owó fóun kó fi rajà sí ṣọ́ọ̀bù ni o ó máa ṣe fídíò ní ṣọ́ọ̀bù yẹn ní empty ẹ máa rí pé ṣọ́ọ̀bù yẹn wà empty ó fẹ́ jẹ́ káwọn èèyàn rí pé ṣọ́ọ̀bù yẹn wà empty kó bá lè dá owó fún ṣebí ibìkan ló ti ṣe fídíò tẹ́lẹ̀ ṣebí abẹ́ kọ́tìnì kan ló ń dúró sí tó ti ṣe fídíò abẹ́ kọ́tìnì kan ló dúró sí tó ti ṣe fídíò náà ó fẹ́ jẹ́ káwọn èèyàn dá owó wèrè ní ẹni bọ̀bọ̀ yóò lè ṣiṣẹ́ ní ṣé wọn ò lè wá iṣẹ́ oṣù ṣe ní àbí kó máa gbàgbé ẹ lọ ṣé àbẹ̀jẹ̀ káwọn èèyàn máa dáwó fún ẹ wàá máa bá Agbala Gabriel lórúkọ jẹ́ ọmọ parọ́ mọ́ Agbala Gabriel 5 naira ò ní rí Muyideen 10 naira ò ní rí lágbára Ọlọ́run ó ní rí owó rajà sí ṣọ́ọ̀bù yẹn lágbára Ọlọ́run àfi tó o bá ṣe ibi lókù àfi tó bá wà lórí òdòdó lókù ìwọ
ó fẹ́ gbé nìkan ṣubú ó ní ó máa di ẹ̀wù bí ìran ó máa ṣe fídíò ní ṣọ́ọ̀bù yẹn ni o. wàlá quwwata illa billahi al-azim. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullahi. Ẹ̀yin fans mi, nǹkan ò ní sẹ́mi yín o. Lọ́la láọ́lá wàlá quwwata illa billahi al-azim. Ìwọ náà ó ní pé máa ṣe wá sí ìwọ náà máa di àfáàgbò onísúnà ìwọ náà máa di fáàsà ìwọ náà máa di àgbà àfáà àwọn onísúnà ṣùgbọ́n wèrè ó fẹ́ káwọn èèyàn tó dá owó fóun kó lè fi ra kílé orúkọ ẹ̀ kó lè fi ra ọjà sí ṣọ́ọ̀bù mo lè fi lọ ṣe ṣọ́ọ̀bù ọgbẹ́ni lọ gbà á kó lọ kówó jọ kó fi ọjà sí ṣọ́ọ̀bù tó bá tún wá parọ́ mọ́ Agbala Gabriel kankan wá tẹ́ wàláì wá tẹ́ ẹ má gbàgbé WhatsApp group tí mo dálẹ̀ yìí ń pé justice for Agbala Gabriel adálẹ̀ fún pé in case tẹ́ni tí bá tún ṣẹlẹ̀ bóyá wọ́n invite Agbala Gabriel níbì kan tá a máa lè mobilize ara wa láti lọ so that òun lè detain yẹn pastor náà ká lè support wọn àwọn àfáà ló máa pọ̀ jù tá máa lọ torí àwọn pípù yìí àwọn tí wọ́n tó fẹ́ ṣe fún pásítọ̀ yẹn Ọlọ́run nìkan ló mọ̀ àníyàn wọn sí pásítọ̀ yẹn in fact wọ́n fẹ́ gbèjà pátápátá wọ́n fẹ́ gbèjà pátápátá ẹja dúró sí by 4 now Muyideen o gbọ́dọ̀ parọ́ mọ́ tó bá tún jáde wá parọ́ mọ́ Agbala Gabriel wá yí àti wàjẹ́ ìjọba Ọ̀yọ́ state ẹjọ́ ẹ bá wa dá sọ̀rọ̀ yìí gbogbo ìtọ́jú competition lọ ẹ bá wa gba petition yẹn kẹ bá wa tẹ̀ mọ́lẹ̀ ẹjọ́ kọ́lẹ̀ sọ fún Muyideen kó má dárúkọ láti pásítọ̀ yẹn ò sọ ọrú ẹ̀ pásítọ̀ yẹn ò dẹ̀ dárúkọ ẹ̀ so àwọn àfáà yẹn náà kó má dárúkọ Agbala Gabriel nù kí wọ́n fi oníkálukú lẹ̀ sórí kíni sórí ọwọ́ ẹ̀ oníkálukú máa ṣe tiẹ̀. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.